الحمد لله الذي جعل القرآن خير كتاب أنزل على أفضل نبي أرسل في أشرف شهر فضل على خير أمة أخرجت للناس، والصلاة والسلام على نبينا محمد صلوات ربي وسلامه عليه حبيبنا وشفيعنا، وعلى آله وصحابته ومن اتبع سنته واقتفى أثره إلى يوم الدين. نبي جاء بكتاب كالشمس في ضحاها، وجاء بسنة كالقمر إذا تلاها، ومن عمل بهما عاش في نور النهار إذا جلاها، ومن أعرض عنهما تخبط في ظلمة الليل إذا يغشاها. إخوتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó sọ alukur'an kalẹ̀ tó sì ṣe ní èyí tó fi ń lóore jù ní gbogbo tírà tí Ọlọ́run ọba sọ kalẹ̀, tó sì sọ kalẹ̀ fún ẹni tí ó lóore jù tó sì lọ́lá jù nínú àwọn ànábì Ọlọ́run tí ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ní oṣù tí ó lápọ́nlé jù tí ṣe oṣù Ramadan. Ó tún wá sọ Qur'an náà kalẹ̀ fún àwọn àlùmọ̀ tó lóore jù ní gbogbo àlùmọ̀ láyé, òun náà ni àlùmọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam allati ukhrijat linnas, tí wọ́n mú wọn jáde fún gbogbo àwọn èèyàn láti máa wá ṣe ìtọ́sọ́nà fún wọn. Alekun kí Ọlọ́run kó máa bá ọ̀sẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàábẹ̀ àti gbogbo àwọn tó bá fi sunna tẹ̀lé anabi náà. Anabi wo ni? Anabi náà ni ó mú tírà kan wá tó yá sí pé àpèjúwe tá a lè fi tírà náà jọ níbi tí malẹ̀ rẹ̀ gbòòrò dé, ó dà gẹ́gẹ́ bí òrùn nígbà tí ó bá yọ níyàlẹ́ta. Ó tún wá mú sunna kan náà wá tó tẹ̀lé al-Qur'an, jásí pé àwọn méjì náà ní ètò ayé, ètò alkiyama ní bẹ̀ lára wọn. A fi súnà náà jọ òṣùpá pẹ̀lú ìmọ́lẹ̀ tiẹ̀ náà nígbà tó bá tẹ̀lé ìmọ́lẹ̀ ti alukur'an. Gbogbo ẹni yóò tó bá fi àwọn méjèèjì ṣiṣẹ́, alukur'an ni àti súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam, inú ìṣẹ̀mí tí ó máa ṣe ìṣẹ̀mí ìmọ́lẹ̀, inú ìmọ́lẹ̀ ni ó ti máa ṣẹ̀mí, ni ó ti máa lọ, ni ó ti máa bọ̀. Al-muta'abbadu bi tilawatihi, Kùránì náà afẹ́ ká máa fi tìláwà rẹ̀ sin Ọlọ́run ni, afẹ́ ká máa fi jọ́sìn fọ́lọ́run ni, afẹ́ ká máa fi wójú rí Ọlọ́run ni. Al-manqulu ilayna bit-tawatur, Kùránì náà bó ṣe gbà dọ́dọ̀ wa jaylan ba'da jayl ni, ẹ̀rí ìjọ síjọ, nation sí nation, òun náà ni Kùránì gbà dọ́dọ̀ wa. Báwọn kan ti ń lọ bẹ́ẹ̀ làwọn kan ń gbà lọ́wọ́ wọn. Ànábì Muhammad sallam ọgbà látẹnu Jibril alayhi salatu wa salam. Jibril náà gbé fún Ànábì Muhammad sallam, Ànábì náà gbé fún àwọn sahaba, àwọn sahabe náà gbé fún àwọn tabi'in, àwọn tabi'in náà gbé fún àwọn tabi'in títí tó fi dòní. Wa hakadha yakun ila qiyam as-sa'a. Bí Kùránì wọ́n sì máa wá lọ́nu ni, kò ní tí láíláí. Al-mutahadda bi aqsari suratin minhu, Ọlọ́run fi Kùránì náà ó fi challenge gbogbo àwọn Lárúbáwá pátápátá. Ọ̀nà méjì lọ́wọ́ fi Kùránì challenge àwọn èèyàn. Ọkọ̀ kún wọn papọ̀ pátápátá, ó kún wọn pọ̀ gbogbo tí ń jẹ́ èèyàn àtàlìjẹ̀nu. Tí ẹ bá lè fẹ́ rọrùn Kùránì kò sí rọ. Ọlọ́run bá tọ́lá rẹ̀ gánú al-Qur'an, ó ní qul lain ijtama'atil insu wal jinn ala an ya'tu bimithli hadha al-Qur'an la ya'tuna bimithlihi walaw kana ba'duhum li ba'din zahira. Ọba bá ní táwọn àlìjẹ̀nú àti àwọn èèyàn tí wọ́n bá para wọn papọ̀ láti múru Kùránì wá, kò ní rọrùn fún wọn láti mú wá. Kódà bí wọ́n bá ń ṣèrànlọ́wọ́ fúnra ara wọn, tí wọ́n ń jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fúnra wọn lórí ẹ̀, wọn àdídì kankan ṣe nínú al-Qur'an. Kùránì náà wọ́n ní náà lọ́wọ́ fi ṣe al-mu'jizatul khalida, òun náà ni ohun kàyà tí ó máa bẹ̀ lọ láíláí, ohun àwọn àrísẹ́mà tí ó máa lọ láíláí, tí ò ní tí ò sì ní parẹ́.
gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tọ́lọ́run ọba fi mọ̀jísà rán kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ànábì Musa aleyhi salatu wa salam Ọlọ́run fi mọ̀jísà asọ̀ tí a mọ̀ sí asọ̀ Musa pọ̀pá ànábì Musa Ọlọ́run ṣe ní mọ̀jísà fún léyìí tó dásí pé gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan ntọ́ bá wọn mú ntọ́ bá ṣe déédéé wọn Ọlọ́run máa ṣe ní mọ̀jísà. فكل هذه المعجزة gbogbo àwọn mọ́jísà yìí wọ́n máa parẹ́ pẹ̀lú títan àwọn ànábì wọn. ànábì Musa aleyhi salatu wa salam bọ́lá ti parí àsìkò rẹ̀ pé àsìkò tó tó tí ó fi iṣẹ́ Ọlọ́run ọba lẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ́jísà rẹ̀ náà parí pẹ̀lú ẹ̀ ẹnì kan ní denise kọ́ wa ní òun rí ọ̀pọ̀ ànábì Musa yìí bìkan náà ní tó náà fẹ́ máa fi ṣe mọ́jísà eléyìí mansuku ni nǹkan mi lọ́wọ́ gbé kalẹ̀ wọn ẹ̀yin náà ó ti mọ ọkọ̀ tẹ́ pé àbá lè pè ní sáhírù á sì pè ní mushawiru tó bá rí bẹ́ẹ̀ alábàá Muhammad sallallahu alayhi wa sallam kuraani tọ́lọ̀ fi ràn lẹ́yìn ìgbà tán nàbí tún kú tán mùjíza kuraani ti ń bẹ lọ títí yóò sì máa bẹ lọ láéláé náà ni. bákan náà alukur'an bó ṣe pàtàkì tó bó ṣe tóbi tó lọ́dọ̀ Ọlọ́run al-mahfudhu min at-taghyir wa at-tabdil Ọlọ́run bá sọ alukur'ani kó ń bi kí ọwọ́ kọ́wọ́ kọ́kọ́ lù ú lọ́lọ́fin sọ ní alukur'ani pé wa innahu lakitabun aziz la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid. Ọlọ́run bá ní alukur'ani yẹ ọkàyà púpọ̀ ó sì tóbi púpọ̀ ọwọ́ àbàjẹ́ ò sì lè kàn án bó ti wulẹ̀ kọ́ ma. المبدوء بسورة الفاتحة أبرة قرآننا قالوا سورة الفاتحة المختوم بسورة الناس أسقارية قالوا سورة الناس إليني الله نقاكن جاء القرآن الكريم قرآننا الله صلى الله عليه وسلم يوم جاء كبي أوافاتي كوكا لفواني نترى أسماؤه وصفاته أقوكو قتل وبصوا القرآن تسك بدمجو هنا القرآن العظيم القرآن العظيم الله بطل على جنة القرآن وني ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم أولوها بقى أتفور نبيني سبعا من المثاني والقرآن العظيم قرآن تتبي أتفور نبي محمد صلى الله عليه وسلم نتعفل لهم بيانا نقول لهم القرآن نقول القرآن ني أقرأ وما جاء إليك يجي الله تقول القرآن ني الكتاب njẹni tírà títà sí pé wọ́n kọ kalẹ̀ wọ́n pè ní kuraani torí pé a máa kà á wọ́n sì pè ní kìtáàbù torí pé wọ́n kọ kalẹ̀ ni títà sí pé ìhà mímọ̀ nípa alukur'an àti ìkójọ alukur'an tá à ń pè ní jamu alukur'an alkarim ọ̀nà méjì náà ni ọgbà wa ìmọ̀ ìhà rẹ̀ sórí àbí kíkọ rẹ̀ kalẹ̀ ibi tọ́lá wọn bá ti pè alukur'an ní alkitab ọ̀nà ni sura tí ó gbajúmọ̀ تام سورة البقرة بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله في القرآن الكتاب إنه آية بكنا الفرقان الله إن القرآن وما جاء فرقان إن كتير ما سيون قيا لا إرى أتيو دودو جابوا بس سي القرآن الكريم آية نبيتولن سكوي تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الله باني بارك تتوبي الله بنا تصو الفرقان كله هنا القرآن ليه هنا فيها واقع إنه قتلهم في القرآن هنا الفرقان gbogbo àwọn ọkọ̀ yìí èyàn ò lè wáyé kó wá sọ fún wa pé ó kọ bákan ní Kùránì ń jẹ́ láì ṣe pé ọ̀rẹ́ rẹ̀ mú wá fún wa nínú alukur'an àti sunna nabi Muhammad sallallahu alaihi wasallam li annahu amrun tawqifi torí pé gbogbo tó bá ti jẹ́ mọ́ a sọ̀rọ̀ nípa Qur'an kìí ṣe ọ̀rọ̀ ráàyí. bákan náà Qur'an tó wá ní àwọn ìròyìn tọ́lọ́wọ́ bá fi ròyìn rẹ̀ nínú àwọn ìròyìn tọ́lọ́wọ́ fi ròyìn Qur'an òun náà ní nur ọlọ́run fi an-nur ó fi ròyìn al-Qur'an al-Karim èyí tá a mọ̀ sí ìmọ́lẹ̀ nínú al-Qur'an abàmì tó ń sọ pé wa anzalna ilaykum nuran mubina ọlọ́run bá ní aṣọ Qur'an náà kalẹ̀ fún yín kó sì máa jẹ́ ìmọ́lẹ̀
bákan náà ọlọ́run ṣe kuraani ní tírà tó ní àlùbáríkà tó jásí pé gbogbo ẹni tí bá ń tẹ̀lé tí sì ń lò ó bó ti tó àti bó ti yẹ yọ jẹ́ alálùbáríkà ọlọ́run ní wa hadha kitabun anzalnahu mubarakun kuraani yóò asọ̀kalẹ̀ fún ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam tí ó sì máa jẹ́ tírà alálùbáríkà fún gbogbo mùsùlùmí. bákan náà ọlọ́run kó ìròyìn mẹ́rin kẹjọ nínú alukur'an fún ìròyìn alukur'an ọ̀kọ́kọ́ ni pé alhuda ó ní yóò máa jẹ́ ìtọ́sọ́nà, shifa yóò máa jẹ́ ìwòsàn, rahma yóò máa jẹ́ ìkẹ́, wa maw'idha yóò sì máa jẹ́ wáàsí. ọlọ́run bá tó la rẹ̀ ga ó ní ya ayyuhan nasu qad ja'atkum maw'idhatun min rabbikum wa shifa'un lima fi sudur wa hudan wa rahmatun lil mu'minin. ọlọ́run lẹ́yìn ẹ̀yọ́ mẹ́niyàn wáàsí kan tí wàá báyìí o tí ìsà alukur'an ọlọ́run pè ní wáàsí tí ẹ̀mí ọ̀ máa yè látara rẹ̀ tọkùn sì máa yè látara rẹ̀ ìjọba sí pé tá a bá ń gbọ́ kur'an ẹ̀mí wa máa lọ ọ̀dọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ gánà alukur'an fi sọ pé alladhina innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum. tẹ́tọ́jú àwọn mùmínì àwọn làwọn tó dá sí pé tí wọ́n bá ti ń gbọ́ alukur'an al-karim ọkàn wọn máa ń mì ní ara wọn máa gbọ̀n sí gbígbọ́ alukur'an sí gbọ́ wá sí alukur'an. ọlọ́run tó wá ní ṣìfà ìwòsàn ni wọ́n máa jẹ́ lima fi sudur fún gbogbo àrùn tó wà nígbàyà yóò tún máa jẹ́ ìtọ́sọ́nà yóò sì máa jẹ́ ìkẹ́ fún gbogbo àwọn mùmínì. ọlọ́run wá sí kur'an náà ní ntọ́lọ́lá púpọ̀ nínú àwọn ọlá kur'an àti títóbi rẹ̀ tí wọ́n máa fi hàn wá gẹ́gẹ́ bí tọ́pìkì tí wọ́n fún wa. ọlọ́run ní kí kuraani máa jẹ́ risalatun ilahiyatun alamiya kí kuraani máa jẹ́ tírà ọlọ́run ọba mẹ́sẹ̀jì ọlọ́run àmọ́ alamiya tí ó máa jẹ́ ti gbogbo ayé ẹ̀rí gbogbo àwọn tírà yòókù tọ́lọ́run ọba tó fi rán àwọn ànábì ọlọ́run ọba àwọn ọ̀jọ́ wọn náà lọ́lọ́run ní kọ́ mọ́ fún àmọ́ alukur'anul karim risalatun ilahiyatun alamiya ọlọ́run pè ní tírà gbogbo àgbáyé ọlọ́run fi sọ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam ní alukur'an báyìí pé qul ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'a ẹ̀yin ọmọ ènìyàn pátápátá ọlọ́run ọba ó pè mí dìde lójíṣẹ́ fún gbogbo yín pátá tí ó yẹ nìkankan lẹ̀ àti àlìjẹ̀nú àti èèyàn fabaqiyatul kutubi samawiyya àwọn tírà sama yòókù alẹ́ pé ní ìlàhíyà yóò máa jẹ́ ìlàhíyà tírà àtọ́lọ́ náà ni walakin laysat alamiya ṣùgbọ́n kì í ṣe ti gbogbo àgbáńlá ayé ọlọ́wọ́n bá fi ń sọ báyìí pé wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira kùránì náà yóò máa jẹ́ tírà alamiya gbogbo ẹ̀dá pátápátá lófi jẹ́ sípò anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ kó yé wa pé والنبي يبعث إلى قومه خاصة anabi kọ̀ọ̀kan wọ́n máa gbé wọn dìde lọ sọ́dọ̀ àwọn àlùmọ̀ wọn nìkan ṣoṣo wa bu'ithtu ila nnasi kaffatan àmọ́ wọ́n rìn mí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé mi dìde fún gbogbo àgbáńlá ayé eléyìí fi hàn wá pé alukur'an al-karim tírà gbogbo ayé ni pátápátá bákan náà ọlọ́run tí ọ̀sẹ̀ kùránì ní tírà hidayatun lilbashariyatun jama'a ọlọ́run ṣe kùránì ní tírà ìtọ́sọ́nà ìmọ̀nà ìdarí fáwọn èèyàn ní gbogbo àlámàrí pátápátá láti lè ṣe kí ni li ikhrajihim min adh-dhulumati ila an-nur láti lè mú wọn jáde kúrò níbi òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ òkùnkùn wo dhulmatun fil aqida wa dhulmatun fil ibada wa dhulmatun fil akhlaq gbogbo àwọn kan mẹ́ta yìí ni a lè rí òkùnkùn bẹ́ẹ̀ òkùnkùn lè wà nínú àkídà ìgbàgbọ́ òkùnkùn lè wà ń bẹ́ẹ̀ òkùnkùn lè wà nínú ìbáàdà òkùnkùn lè wà nínú akhlaq òkùnkùn tó wà nínú ìbáàdà al-aqida òun náà ni ash-shirku billah fa inna ash-shirka la dhulmun adhim òkùnkùn ni wọ́n máa jẹ́ ọlọ́run wa rí kíkọ́ àrí wa bú wa jáde kó nu òkùnkùn tàkídà yìí bẹ́ẹ̀ ni òkùnkùn ìbáàdà gbogbo tí ń bá ti ń jẹ́ bídíà nínú ìbáàdà òkùnkùn ni wọ́n máa jẹ́
bákan náà òkùnkùn akhlaq gbogbo tí ń bá ti ń jẹ́ máṣíyà àti fusk tí a ń pè ní alfusuk òkùnkùn ni wọ́n máa jẹ́ kùránì yìí ọlọ́run fi kọ́mọ wá mú wa jáde kó nínú àwọn ìwàkiwà yìí bákan náà ọlọ́run ní kí kùránì ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ibi tí ó gbé ọlá fún kùránì dé tó sì yẹ kí àwọn mùsùlùmí náà ká ṣàlékún ìgbọ́lá fún bó ti tọ́ àti bó ti yẹ òun náà ni pé ọlọ́run ọba ó fúnra ara rẹ̀ gbèrú fúnra ara rẹ̀ ipe òun lọ́wọ́ máa sọ alukur'ani náà òun lọ́wọ́ sì máa mójútó ó sì ṣàdéhùn rẹ̀ ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ ga nínú alukur'ani karim ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun dájú àwọn ọlọ́wọ́ bá la sọ alukur'ani kalẹ̀ àwa náà láàsì máa sọ ìtọ́lọ́wọ́n bá ń sọ tani wàá sọ pé ó kù bí tí nǹkan náà lọ ẹ̀rí lọ́lọ́wọ́ bá tó dá sí pé tó bá sọ nǹkan kò sí ní tí ó ṣe nǹkan náà láburú sísọ tọ́lọ́wọ́n bá ń sọ alukur'an ló fi ní ká máa rí àwọn kan kọ́ máa rọrùn fún wọn láti máa ha sórí ìhà tí wọ́n ha kur'an sórí ọlọ́run fi ń sọ alukur'an ni ló fi dá sí pé nígbà tá a wà ní Saudi àwọn àfọwà tí wọ́n kọ́ wa ní kéwú ọlọ́run sábà san wọ́n lẹ́san rí ọ̀kan nu wọn ó pàtàkì fún wa ó ní gẹ́gẹ́ bí Saudi ṣe máa ń ṣe lọ́dọọdún èyí tí wọ́n fẹ́ sọ yìí àwọn àfọwà àwọn dókítọ̀rù wa Sirajuddin ọlọ́run sábà lọ́rẹ̀ mi wọn dókítọ̀rù Abdulrazak wọ́n tún máa jà wá lọ wọ́n ní wọ́n máa ìjọba Saudi máa rán gbogbo àwọn tó bá ha Quran ní máa rán wọn lọ nínú Ramadan yóò rán wọn lọ sí àwọn ààyè kọ̀ọ̀kan tó jásí pé a máa pè wọ́n ní akọliyat àwọn albilad akọliyat muslima tó yẹ pé Islam àwọn mùsùlùmí kéré ń bẹ kí wọ́n lọ kí tarawih fún wọn pẹ̀lú odidi alukur'an wọ́n ní wọ́n gbé ẹnìkan dìde tó jẹ́ hafizul Qur'an kó lọ kírun fún wọn ní England nígbà náà kó lọ kásámù fún wọn pẹ̀lú odidi alukur'an kí wọ́n fi rí ọ̀ṣọ́ alukur'an àti ọ̀ṣọ́ Islam ọwọ́ adébẹ̀ pàtó dé mọ́sáàsì àti ọ̀pọ̀lọpọ̀ kùránì tí wọ́n kó sí mọ́sáàsì wọ́n ti change ẹ̀ wọ́n ti tọwọ́ bọ̀ kìí ṣe kùránì tàwọn mùsùlùmí mọ́ àwọn yẹn sì ń kà gẹ́gẹ́ bá àkàn náà ti ní kùránì kan bẹ lónìí tí ń jẹ́ kùránì Fatima tó dá sí pé gbogbo tó yàtọ̀ sí kùránì ni wọ́n ṣe kíni ni wọ́n kọ síbẹ̀ àwọn àti àpè ní hafizu yìí ọwọ́ adébẹ̀ ọwọ́ àjòkó ọfẹ́ ṣe muraja'a revision pé kóhun tó kírun tàràwì fún wọn kóhun yẹ kùránì yìí wò nítorí pé kùrán kìtàbù mu'jiz tíra kan tó ní agbá tó sì kàyà kò sí bí yẹn ṣe lè pera rẹ̀ tó kò sí bí yẹn ṣe lè sọ pé òun tó ní mà òun mọ̀ nípa kùránì tó àbọ̀wọ̀n ha sórí tó tọ́lọ́mọ bẹ́ẹ̀ fi dán yẹn wò èèyàn ka sóra tó kéré jù náà kùránì tá a mọ̀ sí suratul Kawthar èèyàn ka yóò sì fẹ́ yíwọ́ tọ́lọ́mọ bẹ́ẹ̀ fi dán yẹn wò ó ti ṣẹlẹ̀ láì mọ̀ iye bẹ́ẹ̀ ọwọ́ ni kó wọ́n ká kó wọ́n yẹ̀ wò ó gbé kùránì kínní ó yàtọ̀ sí tó wà lọ́pọlọ rẹ̀ ó gbé kùránì kejì ó yàtọ̀ sí tó wà lọ́pọlọ rẹ̀ bẹ́ẹ̀ ni kùránì kẹta ó wà ní pé ọ̀pọ̀lọpọ̀ kùránì tó wà ní mọ́sáàsì wọn ó ti yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ní wọ́n kó kùránì náà kí wọ́n kó wọ́n padà sẹ́ndẹ̀ sí Saudi padà kí lóye fà yẹn bẹ́ẹ̀ ó náà ni pé sísọ tọ́lọ́wọ́ máa sọ alukur'an látara pé ó tóbi lọ́dọ̀ Ọlọ́run Ọba nínú ẹ̀ náà ni pé kára wọn tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa ha Ọlọ́run wa ní kùránì yìí òun lọ́wọ́ máa sọ àmọ́ àwọn tíra yòókù tó jẹ́ tíra tọ́lọ́wọ́ fi rán àwọn ànábì yòókù aleyhi musalatu wa salam àwọn tí wọ́n tó ń sọ kalẹ̀ fún tó jẹ́ àwọn ìjọ àwọn ànábì náà àwọn làwọn ní ká máa mójútó Ọlọ́run bá ní al-Qur'an al-Karim nígbà tí ń ròyìn àtàwọ́rá ó ní yahkumu biha an-nabiyyuna alladhina aslamu lilladhina hadu war-rabbaniyuna wal-ahbaru bima istuhfidhu min kitabillah wa kanu alayhi shuhada ìtàbí lóun bí ayáhùn òun náà ni pé Ọlọ́run àwọn rabbaniyuna àti ahbar àwọn àfáà yahudi àwọn là ń pè ní ahbar ọlọ́ni tíra ta sọ fún wọn ta sọ kalẹ̀ fún wọn tó ń jẹ́ tawrat yẹn àwọn náà nìkan máa mójútó nìkan kò sí ní kọlu ṣùgbọ́n Qur'an àwọn ọlọ́wọ́ bá láàmà sí kí ni láàmà mójútó eléyìí náà tó fi hàn wá bí Qur'an ṣe pàtàkì tó bákan náà al-Qur'an yìí ọlọ́run máa fi ṣe àgbéga fún àwọn èèyàn ní sì máa fi fa àwọn èèyàn lẹ̀
àtẹ̀mí àti ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi ọlọ́mọṣà fi Kùránì náà ṣe àgbéga fún wa ọlọ́ọ̀tọ́kọ̀ sọ ọlọ́wọ́n ọba náà. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó yé wa fil hadith sahih nínú hadisi tí ó fẹsẹ̀ rinlẹ̀ ó ní yarfa'u Allahu bi hadha al-Qur'an aqwaman wa yada'u bihi akharin. ọlọ́wọ́n ọba máa ṣe àgbéga fún àwọn ìjọ kan pẹ̀lú al-Qur'an yóò sì máa gbé àwọn kan yóò máa fà wọ́n kalẹ̀. èyí efi hàn wá pé Qur'an Ọlọ́run bá gbé kalẹ̀ láti máa fi ṣe àgbéga fún àwọn èèyàn ni àwọn táwa ni àwọn tó bá dúró tì tí wọ́n mọ̀ tí wọ́n sì ń lò kọ́ mọ́sá sí rọrùn bẹ́ẹ̀ fún àwọn gbogbo àwọn jama náà ọlọ́tí bẹ̀rẹ̀ Ọlọ́run bá náà hadith náà rawahu Muslim min hadith Umar bin Khattab radiyallahu anhu. bákan náà ọlọ́tí ń bẹ mú tìláwà rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa al-Qur'an al-Karim a sọ̀rọ̀ nípa ọlọ́tí ń bẹ nípa ká máa ké ká sì máa ṣe tìláwà rẹ̀. laqad ta'abbadana Allah subhanahu wa ta'ala bitilawatihi Ọlọ́run ọba ó fi àwa mùsùlùmí ó sọ wá di ẹrúsìn rẹ̀ ká máa fi tìláwà Qur'an ká máa fi súnmọ́ wọn Ọlọ́run ọba. wa wa'ada bi dhalika aw ala dhalika bil ajri al-azim kọ́dà ó tún fi àdéhùn lélẹ̀ lórí pé ẹ̀san tó pọ̀ yóò máa bẹ fún àwọn tí bá ń ka. الله بطل على قال القرآن الكريم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أو تعرفون ترى هنا القرآن الكريم وما كا نبقى كاره أعرفون تفسير وما هذا بحق تلاوته ونكين نجي حق تلاوة حق التلاوة هنا تجويد الحروف ومعرفة الأكوف كما أعرف في القرآن دادا kasi ma bó la ṣe máa dúró níbi kíka alukur'an náà yẹn ni pé alukur'an karim tìláwà rẹ̀ a máa fi sílọ́run a sì máa sọ kíka rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tí a bá ń ka ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ ga nínú alukur'an on inna alladhina yatluna kitaballah wa aqamu as-salah wa anfaqu mimma razaqnahum sirran wa alaniya يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور الله باني إن الذين يتلون كتاب الله dájúdájú àwọn tí wọ́n ń ka tírà Ọlọ́run ọba wa aqamu as-salah ẹ̀wọ̀ ọ́n yatluna kitab Allah olùfíìlù mùdọ́rí wọ́n máa kà ní àkàtúkà wọ́n èé jẹ́ǹgbà kan nípa tìláwà al-Qur'an al-Karim láàfin rí nínú àwọn sálàf tó jásí pé tìláwà wọn ẹlòmíì píparí Qur'an rẹ̀ pẹ̀lú Ọlọ́run ọba yóò parí Qur'an ẹlòmíì parí ẹ̀ lọ́sẹ̀ kan ẹlòmíì ṣe tìláwà lóṣù kan ó bá ṣe rọ̀ ń kálukú sí lọ́rùn ni ẹlòmíì ń parí Qur'an kọ́nà níjọ́ mẹ́ta àmọ́ gẹ́gẹ́ bí àwọn àfọ̀n ṣẹ̀ríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa bá a ṣe gbẹ̀lẹ́nu àwọn dọ̀kátìrà wa àtàwọn àfọ̀ wa kọ́nà mọ́sàájì kí yára wọn pẹ́pẹ́ wa sanwó lẹ́sàn-án rí òun náà ni pé èèyàn gbọ́dọ̀ sọ́lọ́hún ka Qur'an ní ọjọ́ kan àbí lóòru kan gẹ́gẹ́ bí àwọn àgbàṣe máa sọ pé lóòru kan làwọn parí Qur'an ìkàkùkà ni ó kà ló fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa karu Qur'an bẹ́ẹ̀ ìtumọ̀ bí àpèjúwe tá a fi wọ́n wé òun náà ní bí ìgbà tí ẹ̀fọn bá ń dún tí bá ń kùn náà ni wọ́n ṣe máa ka Qur'an nígbà tí wọ́n bá ka Qur'an bá ń ṣé Qur'an ń kà wọn ó ti kú ní nǹkan mi kì í ṣe Qur'an àkọ́kọ́ náà àràfi ò tiẹ̀ ní dúró bó ti yẹ kó dúró tá àràfi ò bá sì dúró bó ti yẹ kó dúró èèyàn ńlá dáa kí àti yẹn ka al-Qur'an náà tìláwà Qur'an ọlọ́wọ́ bá bó ṣe gbọ́lá fún tó bẹ́ẹ̀ lànà ìbọn Muhammad sallallahu alayhi wa sallam wọn náà gbọ́lá fún ayata kàtà yìí òun ni aya tí àwọn àfáà al-Qur'an mà sí ayatul qurra aya àwọn tí wọ́n máa ka al-Qur'an al-Karim. wa qala al-imam an-Nawawi rahimahullah afáwa al-imam an-Nawawi ọlọ́mọ sábà sàlékún kẹfún wọn ni wa'lam anna al-madhhab as-sahih al-mukhtar alladhi alayhi من يعتمد من العلماء أن قراءة القرآن أفضل من التسبيح والتهليل وغيرها من الأذكار. الإمام النووي رحمه الله الله بارك عليكم كفون أني كيكا القرآن الكريم ما ستلاوة عليه الله لا نيجوسين كما سبحان الله أبي كما لا إله إلا الله
àbáwọn bẹ́ẹ̀ nínú àwọn adhkar tí a mọ̀. lidhalika thabata fi hadisi abi sa'id al-khudri radiyallahu anhu ni a fi rí ẹ̀rí jẹ́mi so nínú hadisi abi sa'id al-khudri ọlọ́run bá aṣàlékún ìyọ́nú rẹ̀ fún láti ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní yaqulu Allah subhanahu wa ta'ala man shaghalahu al-Qur'an hadith kùdìsí hadisi náà gbogbo ẹni yóò tí kíkà al-Qur'an tó bá mú bísí tí ó jẹ́ rojú ráyè an mas'alati láti lè béèrè tí ń fẹ́ lọ́wọ́ mi ọlọ́run tó já sí pé kíkà al-Qur'an kó sáà máa ka Qur'an náà ni a'taytuhu afdala mimma u'ti as-sa'ilin ń fún tọ̀hún ní èyí tó lọ́lá jù ní gbogbo tí ń bá máa fún àwọn tí wọ́n bá ti rán tán rojú ráyè pè mí ọlọ́run ń tó lọ́lá jù ní fún ń tó lóore jù náà ní fún tọ̀hún. bákan náà hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu qala rasulillah sallallahu alayhi wa sallam man qara harfan min kitabillah gbogbo ẹni yóò tó bá ka harafi kan nínú tírà Ọlọ́run ọba harafi kan ló kà falahu bidhalika hasana oni yóò máa ní ẹ̀san kan nínú alukur'an wal hasanatu bi ashri amthaliha ẹ̀san kan tó bá ní ni yóò máa lọ́pọ̀ rẹ̀ Ọlọ́run lọ́pọ̀ ẹ̀san náà lọ sí ọ̀nà mẹ́wàá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ ẹ máa pé alálàyé ni oni la aqulu alifun wa lamun wa mimun harfun Ọlọ́run sọ pé alifun tó o bá wíwun àbí lam àbí mim arafi kan ni o oníkèsè bẹ́ẹ̀ èyí ò ti dá arafi mẹ́ta nù ni walakin alifun ṣùgbọ́n alifu tó bá pè tí ẹni bá ké Kùránì bá ní alif arafi kan nù ni tí ó sì gba ládàá kan lórí ẹ̀ tí wọ́n máa lọ́kùn lórí sí ládàá mẹ́wàá wa mimun harfun wa lamun harfun láàmù náà ó sì máa jẹ́ arafi kan mímu náà yóò máa jẹ́ arafi kan rawahu imam Bukhari wa Muslim imam Bukhari ló gba hadisi náà wá wọ́n ní su'ila ahadu salaf wọ́n béèrè lọ́wọ́ ọ̀kanú àwọn salaf Salih radiyallahu ta'ala anhu wa huwa Sufyan ath-Thawri rahimahullah àwọn náà ni àfáwà Sufyan ath-Thawri wọ́n ní ayu ar-rajulu yaghzu ahabbu ilayka aw yaqra'u al-Qur'an kí ọmọ nìyàn àbí mùsùlùmí kó máa lọ sí jihad kó máa lọ jagun sójú ọ̀nà t'Ọlọ́run Ọba ahabbu ilayka so lọ fi nífẹ̀ẹ́ sí jù ní àbí kó máa ka al-Qur'an faqala Sufyanu Thawri ó ní yaqra'u al-Qur'ana ó ní kó máa ka Qur'an ni torí pé li anna an-nabiyya sallallahu alayhi wa sallam torí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ pé khayrukum ẹni tó fi ń lóore jù nínú yín o man ta'allama al-Qur'ana wa 'allama lóni tó bá kọ́ ẹ̀kọ́ al-Qur'ani tí sì fi ń kọ́ àwọn èèyàn al-khayriyya ẹ̀rí níbi báyìí lọ́dọ̀ wa lónìí àwọn èèyàn khayrukum agnakum ẹni tó fi ń lóore jù lọ́dọ̀ wa ọ̀nà tó lówó jù nù wa àmọ́ nínú òṣùwọ̀n tọ́lọ́run tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam anabi ni khayrukum man ta'allama al-Qur'ana wa 'allama ẹni tó fi kọ́ ẹ̀kọ́ al-Qur'an tó sì fi ń kọ́ àwọn èèyàn. kíkà al-Qur'an ó ní í ṣe pẹ̀lú tajwid yìí òun là ń pè ní ilmu tajwid ìmọ̀kan tí ń kọ́ wa bó o láṣẹ máa ka al-Qur'an al-Karim táàsì ṣe máa kà á gẹ́gẹ́ bọ́lá wa bá ṣe fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí bí òun náà ṣe kàánù ni bí Jibril ṣe kọ́ òun náà nù ni ìka Qur'ani pẹ̀lú tajwidi yìí òun ni àwọn afáàm ní al-qira'atu sunnatun muttaba'a ìmọ̀ ka Qur'an kíkà rẹ̀ sunna kan ni tó yẹ ká máa ṣe kí ni ká máa tẹ̀lé lánàá rẹ̀ yẹn ni pé gbogbo bá a ṣe ń ṣe sunna nínú wọṣọ nínú òrun nínú agbáwẹ̀ ni bẹ́ẹ̀ náà ni sunna rẹ̀ bọ̀ Muhammad sallam nínú ká ké Qur'ani káka gẹ́gẹ́ bọ́ ọlọ́ba ṣe sọ kalẹ̀ fún anabi Muhammad sallam náà ká sì máa ṣàkíyèsí rẹ̀ nígbà tí a bá ń kà òun lọ́ba sọ́jà sí pé ọlọ́ba pàṣẹ rẹ̀ fún wa nínú al-Qur'ani pé ìmọ̀ ká Qur'ani náà pẹ̀lú tajwid ọ̀ràn èèyàn ọlọ́run ọba ni tí ọlọ́run ọba fi pa aláṣẹ fún àwọn mùsùlùmí nínú al-Qur'an ọlọ́run ọba ni warattilil Qur'ana tartila ìrìn àná Muhammad sallallahu alayhi wa sallam máa ka al-Qur'an náà pẹ̀lú tartil máa kà pẹ̀lú tajwid gbàdá àwọn afọ́ tu tartil tó fẹ́ tu wọ́n tu sí at-tajwid. wa qawluhu sallallahu alayhi wa sallam wa qawluhu Allahi ta'ala
alladhina ataynahumul kitaba kẹ́bà sí sọ́lẹ̀ kan yatlunahu haqqa tilawatihi wọ́n ní haqqu tilawa nígbà tí Sayyidina Ali fẹ́ tu wọ́n ní tajwidul huruf wa ma'rifatul uquf níbi báyìí tíyàn bá ma àwọn ará fi pé nínú al-Qur'an al-Karim ló jásí pé ẹ̀kọ́ àkọ́kọ́ tí a kọ́kọ́ kọ́ nípa al-Qur'an ó náà ni makharij al-huruf a máa kọ́ bó láti pé àwọn ará fi lọ́kọ̀ọ̀kan lápèjúwe nísìn nínú al-Qur'an al-Karim suratul Fatiha tó súnmọ́ tòsí èyí tá a máa fi kírun jù kéèyàn máa ké lọ kọ́ wá débi siratal ladhina an'amta alayhim kọ́ wá ní siratal ladhina an'amta alayhim kọ́ yí nùnù sí láàm ó ti pè nǹkan kí nǹkan an'amta ló sì yẹ kó wí ó ti pè pè ó ti tún mùtùmọ̀ mí jáde kó nínú al-Qur'an gẹ́gẹ́ bí ọlọ́ba ṣe sọ kalẹ̀ àti tí ọlọ́ba bá gbà lérò pẹ̀lú ẹ̀ ìka Qur'an yìí pẹ̀lú tajwid àwọn àfà wọn mójútó púpọ̀ ní ìtúta sí pé láì máa kà pẹ̀lú tajwid ọ̀pọ̀lọpọ̀ àdé ẹ̀ bá ń kà lọ́wọ́ al-Qur'an ìtumọ̀ rẹ̀ ó sì máa change ìtumọ̀ Qur'an yóò máa change ọ̀rọ̀ ò lè mú ọ̀kọ̀lọ́ lọ́hùn gan ẹ̀rí torí títúmọ̀ Qur'an bá ti ń change ó ti yàtọ̀ sí ní tọ́lọ́wọ́ bá sọ nù ni àfà wa al-Imam Ibn Jazari ọ̀kan náà àwọn àfà gbà nípa al-Qur'an kíké ló fi sọ pé wal akhadhu bit-tajwidi hatmun lazimun ìka Qur'an pẹ̀lú tajwid dandan ni fún mùsùlùmí man lam yujawwidi al-Qur'an athimun gbogbo ẹni tí ó bá ka Qur'an náà pẹ̀lú tajwid yóò máa dẹ́lẹ́ṣẹ̀ li'annahu bihi al-ilahu anzala torí pé pẹ̀lú tajwid kíka al-Qur'an náà lọ́lọ́run fi sọ Qur'an náà kalẹ̀ wa hakadha minhu ilayna wasala gbogbo àwọn tí wọ́n gbé Qur'an wá fún wa wọ́n ka pẹ̀lú tajwid ni wa huwa aidan hiliyatu tilawa kíka Qur'an náà pẹ̀lú tajwid òun ni wọ́n máa kó ọ̀ṣọ́ba tìláwà lẹ́bìrì pé tí a bá ń gbọ́ kìrá àwọn àfáwa tí wọ́n mọ̀ nípa Qur'an dáadáa bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tí wọ́n ti ń kà pẹ̀lú tẹ̀rìtìlì àti tajwid wọn ni ó sì máa dùmáyà gẹ́gẹ́ bí àfáwa Husari rahimahullah àti àfáwa Manshawi àti àfáwa Hudhayfi rahmatullah ala al-jami' rahimahullah wa hafidhallahu al-baqin kọ́lọ̀ bá sọ àwọn tí wọ́n wà láyé nu wọn. ìka Qur'an yìí pẹ̀lú tajwid lẹ́yìn máa kà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí wọ́n máa kà ìkàkàlẹ̀ wọ́n máa kà ó jásí pé wọ́n pa ìtàn kan fún wa láti ọ̀dọ̀ Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó ní an Abi Malika ọ̀kan náà àwọn tábìí ó ní ọgbà àdìsí náà wá ó ní qadima a'rabiyyun fi zamani Umar bin al-Khattab lárúbáwá ọkọ̀ kan ó wá bá Sayyidina Umar ó ní ó wá sọ pé man yuqri'uni mimma unzila ala Muhammadin sallallahu alayhi wa sallam ta ló fẹ́ kà fún mi nínú tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam lárúbáwá ọkọ̀ ń wá ìgbìyànjú ó ní àkólé kan ó wá fi ìlú rẹ̀ lẹ̀ ó fi wá bá Sayyidina Umar ní Madina wọ́n fẹ́ mọ bọ́lọ́wọ́ bá ṣe sọ Kùránì kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fẹ́ ká máa ké léyìí tí fi hàn wá náà pé gbogbo wa ìgbìyànjú wa kátúnjẹ kó lékún jù báyìí lọ. faqala fa aqra'u rajulun ó ní ẹnìkan wá kà fún nínú àwọn mùsùlùmí jọ́nà ó ní ó wá ka suratu Bara'a fún ó wá débi àyà kan nínú suratu Bara'a láwọn ọwọ́ ìpìlẹ̀ rẹ̀ ó wá kà fún pé ba'da a'udhu billahi minash shaitanir rajim anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu ọlọ́wọ́ bá ní òun ọlọ́wọ́ ọba òun bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn olùṣẹbọ wa rasuluhu ànábì rẹ̀ náà sì bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn olùṣẹbọ nítorí wíwọ́ tá à ń pè ní wọ́sẹ̀lí àbí haraka lásán tó chéǹjì tí wọ́n kà fún alábáwọ̀ oko yìí lábáwọ̀ oko gẹ́gẹ́ bí sẹ̀líkọ̀ rẹ̀ àdámọ́tọ́lọ̀ ń dámọ́ àwọn alágbáwọ̀ oko ọmọ pé ẹni yìí ti kàkà fún un ìgbà tó wọ́n kà ó ní anna Allaha bari'un minal mushrikina wa rasulihi ó kà pẹ̀lú kẹsìrọ̀ tó yẹ sí pé ó sì yẹ kó kà pẹ̀lú dọ́mọ̀ni ìka pẹ̀lú kẹsìrọ̀ yìí ó chẹ́ǹjì túmọ̀ tọ́lọ̀ ọba pẹ̀lú
àyà náà tabaka pẹ̀lú kẹsìrọ̀ ní tìtúmọ̀ ọ̀rọ̀ máa já kẹgbọ́ ó ní anna Allah pé dájúdájú ọlọ́wọ́ ọba bari'un ọba pabọ́sẹ̀ minal mushrikina kó níbi ọ̀dọ̀ àwọn olùṣẹbọ wa rasulihi kò ní ṣe túlẹ̀nu torí ìtumọ̀ rẹ̀ dáa ẹ̀rí ó ní ọba pabọ́sẹ̀ kó lọ́dọ̀ àwọn olùṣẹbọ tó bá ká pẹ̀lú kẹsìrọ̀ ó fẹ́ sọ fún wa pé ọlọ́wọ́ ọba náà tó bọ́ pabọ́sẹ̀ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wa hasha Allah ọlọ́wọ́ ọba tayọ bẹ́ẹ̀ kó bọ́sẹ̀ kó ní ọ̀dọ̀ anabi rẹ̀ ó ní khattaha ma'tufa ala al-mushrikin faqala al-a'rabi lágbàwọ̀ kò yẹ wá yà lẹ́nu pé awa qad bari Allahu min rasulihi fa in yakun Allahu bari'a min rasulihi fa ana abra'u minhu ṣé ọlọ́wọ́ ọba yóò bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ anabi rẹ̀ kí ló kù tẹ́mi ọmọ ṣe tọ́lọ́wọ́ bá ti bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ anabi rẹ̀ èmi gan fúnra mi èmi lẹ́nu àkọ́kọ́ tí kọ́kọ́ bọ́pá bọ́sẹ̀ torí pé à ń tẹ̀lé ọlọ́run ní gbogbo ìlànà rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ̀rí bó ṣe kábà ọ̀rọ̀ ẹ̀ wá dọ́dọ̀ sayyidina Umar radiyallahu ta'ala anhu faqala al-Arabi fada'ahu faqala ya Arabi atabra min rasulillahi sallallahu alayhi wa sallam ìlà lárúbáwọ̀ ọkọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ó nípa púpọ̀ jù ó sì wá bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam ó ní faqala ya amiral mu'minin ìrẹ́ amirul mu'minin tí sí Umar inni qadimtu al-Madina ó ní mo wá sí Madina ìwà nítorí kankan ẹ̀rí kẹ́yẹ tàti bí kọlọ sí Cairo kó ló ń fẹ́ kọ́ Qur'an ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wala ilma li bil Qur'an máa ń pa Qur'an fasa'altu man yuqiruni òun bá bẹ́ẹ̀ lọ́wọ́ ta pé ta ni wọ́n ka Qur'an náà fún mi tí ó kọ́ mi torí yẹn máa kọ́ ni fa aqra'ani hadha ẹni yìí wá kà fún mi surata Bara'a wa dhakara lahu anna ar-rajula qara'a wa rasulihi bil kasr àwọn sọ fún pé Sayyidina Umar ó ní Sayyidina Umar o ìgbà tó kà fún mi ó kà pẹ̀lú kẹsìrọ̀ ni wọ́n sẹ̀lí kẹsìrọ̀ wọ́n sẹ̀lí ìsàlẹ̀ iná lójú kọ́ kà faqala Umar laysa hadha ya Arabi Sayyidina Umar wá ní bó ti kà wọ̀ dá o nítorí kọ́ kà ní pé anna Allaha bari'un minal mushrikina wa rasuluhu faqala al-A'rabi wa ana wallahi abra'u mimma bari'a Allah wa rasuluhu minhu fa'amara Umar láti gbà náà wọ́n ní Sayyidina Umar ti pa àwọn èèyàn láti ṣe pé ẹni káká kọ́pọ̀lọ́ tó ka Kùránì fáwọn èèyàn mọ́ àfẹnú tó bá mọ̀ ń pa Kùránì kíkà ló dá sí pé lẹ́yìn lónìí ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá gba ẹni tí wọ́n máa ka Kùránì fáwọn èèyàn bóyá àwọn ọmọ wa ó yẹ ká sọ ó yẹ ká wádìí ẹ̀ dáadáa kódà ó tó nǹkan tí èèyàn máa pé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ Kùránì ká ẹ bá ń tẹ̀sítì àfáà yìí kọ́ ọmọ kọ́ ọmọ Kùránì torí bọ́ bá ṣe ń kà sí bẹ́ẹ̀ ni àwọn ọmọ yóò sì máa gbà á ẹ̀rí nígbà tó bá kà fún ẹ pé siratal ladina an'amtu alayhim an'amtu làwọn ọmọ gbé kọ́dà ibi tó lágbàdé wọ́n ti rí ọ̀kan náà àwọn òbí àwọn ọmọ tó ka Kùránì níwájú ọmọ rẹ̀ ó wá ka Kùránì fún ọ ni صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم òbí wa ń pè أنعمت ọlọ́mọ wa sọ fún un pé bá a fa ṣe ka Kùránì fáwọn kan òbí ọmọ wa ń tún àfáwọn ń tún òbí rẹ̀ ṣe nípa kíka alukur'an kọ́dà ọmọ tún àfáà ṣe gan tó bá dojú ẹ̀ nípa kíka alukur'an tí àfọ̀ bá máa ké àwọn tí a ń gba àwọn àfáà ní kíka alukur'an tí wọ́n mọ̀ kọ́ àwọn ọmọ wa àbílẹ̀ kéwù gan àbí skul gan a ní ẹ̀tọ́ láti yan àfa tábà gbà ká yanjú ẹ̀ ká sì kọ́dà bá a ṣe máa wá àwọn tí wọ́n máa chẹ́ẹ̀kì àwọn tó mọ English kà tí wọ́n mọ̀ kọ́ àwọn ọmọ English tí wọ́n kọ́ wọn ní maths mathematics tá ní ká ṣe interview fún wọn títà tí máa kọ́ wọn lẹ́sìn nílé pé ẹ bá ń ṣe interview fún torí kọ́ mọ́ bá gbégbé gbégbé láwọn ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà làfà tí ó kọ́ ọmọ Kùránì ọ̀tọ̀ ó sì da torí pé Kùránì ó ju gbogbo ẹ̀ lọ. bákan náà nínú ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣẹlẹ̀ tí fi hàn wá pé ìka Kùránì láì mọ tajwid àti láì mọ àwọn òfin tó dé yóò máa mú kéèyàn máa kàkàkùkà. òun náà ni kíkà míì àyà míì tí wọ́n tún kà odidi ìmáàmù ló ka àyà yìí nínú irun rẹ̀ tí ń kí fáwọn èèyàn
ọwọ́ kà pé wala tunkihul mushrikina hatta yu'minu inú suratul Baqara bó ti yẹ kọ́ kà òun náà ni wala tunkihul mushrikina hatta yu'minu ọlọ́wọ́ bá ní ẹ má fi àwọn ọmọ yín lóbìnrin ẹ má fi fún àwọn olùṣẹbọ títí tí wọ́n fi ṣe kíni títí tí wọ́n fi nígbàgbọ́ ìgbà tẹ́ni tí ó ka ìmáàmù odidi ìmáàmù tí ó ka Kùránì ó wá kà pé wala tankihul mushrikina hatta yu'minu ó kà pẹ̀lú Fatiha iṣẹ́ ìdíkọ́ kà pẹ̀lú dọ́mà faqala al-A'rabi lárúbáwọ̀ kó tó wá gbọ́ kìrá yìí tóun tó lẹ́yìn ìmáàmù tí ń kírun torí pé ńgbà míì ẹni tí tó tó lẹ́yìn ìmáàmù gan ọ̀fẹ́ mọ kìrá kà ju ìmáàmù lọ ọwọ́ sọ pé wàláhì ó búra sọ pé àwọn alábàá oko àwọn máa burú tiwọn wọ́n sì máa lágídí gan wọ́n sì máa tètè máa sọ̀rọ̀ pàkó ó ní wàláhì òun fọlọ́ ọ̀rọ̀ búra la nankihahum walau amanu àní fẹ́ wọn kọ́lá bí wọ́n nígbàgbọ́ àní fẹ́ wọn ní kọ́lá bí wọ́n nígbàgbọ́ torí pé tọ́ba kà ní wala tunkihu al-mushrikina ẹ gbọ́dọ̀ fi àwọn ọmọbìnrin ẹ gbọ́dọ̀ fi fún àwọn olùṣẹbọnu àmọ́ tọ́ba kà ní wala tankihul mushrikina yẹn ni pé ẹ gbọ́dọ̀ fẹ́ nù ni ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn olùṣẹbọ nígbà tí lábàá ọkùnrin wọn gbọ́ pé ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn olùṣẹbọ hatta yu'minu títí wọ́n fi nígbàgbọ́ á sì wá fẹ́ olùṣẹbọ kọ́lá ni wọ́n gbàgbọ́ gan lẹ́tọ̀ àti fẹ́ wọn torí pé ọkùnrin ọ̀gbọ́n fẹ́ ọkùnrin kíkà tí ìmáàmù yìí kà tó kàkà ọba ìtumọ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ kéwútà máa ké náà tí ò ní tajwidi nínú tá a sì farabalẹ̀ kọ́ bí ó sì máa bàjẹ́ nínú faqila lahu innahu lahnu wọn ló ti kàkà kúkà náà al-Qur'ani ni was-sawabu bitom ọyọ kọ́ ká pẹ̀lú tó mọ̀ ni faqala lábàá ọkọ̀ náà ìgbà tí ò mú kéke ó ní qabbahahu Allah ọlọ́nkọ́ bá dójú tì í ọ sàṣẹ pẹ̀lẹ́ la taj'alu ba'daha imaman ẹ má fi lè ṣe ìmáàmù máa o lẹ́yìn látòní lọ ẹ má fi ṣe ìmáàmù máa li'annahu yuhillu ma harrama Allah torí pé ìtọ́lọ́wọ́ bá ṣe ní haramu òun náà ni wọ́n máa ṣe ní halali níbi ìkàkùkà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ ní àsìkò òun lápèjúwe nínú àwọn àyà tó dá sí pé tá a bá fura sí nínú alukur'an ìkàkùkà ní àmàkà òun náà ni àyà tọ́lọ́wọ́ bá sọ ní alukur'an ni pé wa idh ibtala Ibrahima rabbuhu bikalimatin fa atammahun ọlọ́wọ́ bá ní ìgbà tí ìrànlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam máa rántí ìgbà tí adán anabi Ibrahim wò ọlọ́wọ́ bá rẹ̀ tó sì dánwò fún un tí ẹ bá fẹ́ kà tí ọba kọ́ bó ti yẹ kọ́ kọ́ kó sì gbà lẹ́nu àwọn àfáà bó ti yẹ kọ́ gbà kọ́ wá pé wa idh ibtala Ibrahim rabbahu ó ti kàkà kú kanú ni ajá pé Ibrahim ní ń tẹ̀sí ọlọ́run ni tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ bákan náà nínú àwọn àyà tí wọ́n wà ní Kùránì tó dá sí pé àwọn èèyàn máa sì ké tó sì máa bàtúmọ̀ jẹ́ tó yẹ ká sọ́ra òun náà ni innama yakhsha Allaha min ibadihi al-ulama dájú ọlọ́run bá ní àwọn tí máa páyà ọlọ́run ọba jù nínú àwọn ẹrú rẹ̀ àwọn náà làwọn àfáà bó jẹ́ kíkà àwọn lọ́nu innama yakhsha Allaha fati àlọ́ ẹ̀kọ́ fún Allah min ibadihi al-ulama àwọn náà làwọn àfáà kọ́wá kà ní innama yakhsha Allahu min ibadihi al-ulama kọ́wá fún Allahu ní dọ́mà kó fún al-ulama ní fatha ó ti túmọ̀ sí pé àwọn ọlọ́wọ́ bá ní ṣekínni ní ń páyà àwọn àfáà ni gbogbo àwọn eléyìí ó fi hàn wá pé Qur'an nǹkan kan ní tá a gbọ́dọ̀ ṣekínni tá a gbọ́dọ̀ farabalẹ̀ kọ́ tìláwà rẹ̀ dáadáa kó tó ti pé àmà ká náà bákan náà láti fi lè fi hàn wá pé kíkà Qur'an náà kíkọ́ àwọn ọmọ ní kíkà rẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ èyí tí inú àwọn àǹfààní tí a fẹ́ kí a mú níbi tìláwà nù gẹ́gẹ́ bí àwọn chairman wa ṣe ṣàlàyé fún wa wọ́n ní kí a pe ọ̀kan nú àwọn ọmọ tí wọ́n ha al-Qur'an láwọn ọmọ kéékèèké
nínú àwọn ilé kéwú kọ̀ọ̀kan tí àwọn Rabitatu Hamalatul Qur'an mójútó nílùú Ìlọrin yìí òun náà ni àwọn ọmọ kéékèèké tí a pè jáde nísìn tí wọ́n kàn wá ka Qur'an fún wa. àfàwà Abdulhafiz Said Alikatibi wọ́n máa bọ̀ wá sí bíbáyìí. àfàwà Said Abdulhafiz ló ní ọkọ̀ ọkà má tẹ̀yẹ sí min al-Qur'an al-Karim. èyí yóò fi hàn wá pé àwọn ọmọ wa kéékèèké tí a bá mójútó wọn pẹ̀lú pé àfáàtà yàn fún wọn àbílẹ̀kéwú tá a mú wọn lọ kọjá lẹ́kéwú tó dángájá pẹ̀lú pípé àràfi ni àfihàn àwọn àfáà Abdulhafiz ó ti há tó ismẹ́wàá ní al-Qur'an al-Karim bó ṣe máa yí ismẹ́wàá ó ti há ní al-Qur'an al-Karim falyatafaddal mashkura. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وقعا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا. الحمد لله الله قبا أصافاني يا ساري حسبك قبا كتب داربا نعم أفا كجي أفا àwọn sábà ni wọn ní bóyá kò tí kọjá ọmọdún mẹ́fà báwọn ṣe ń wò yìí sọ wá láti lè kéwu àfàwà Said Al-Katibi àfàwà kejì tí wọ́n bá wa kà ọ̀hún náà ni àfàwà Abdullahi bin Abdul Wahhab falyatafaddal mashkura bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلي واشربي وقولي عينا فإما ترين من البشر
وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. حسبك بارك الله فيك. هنا هاي اسمه أبو سمعي أو التي لكيو مركز السنة لتحفيظ القرآن الكريم. kí ọlọ́ba sàmọ́ náà lẹ́sàrí èyí tí àwọn chairman ń rò kí ọlọ́ba sàlékún ìtọ́sọ́nà fún wa lórí àwọn ọmọ yìí ni pé a fẹ́ kí a gbìyànjú àwọn òbí àwa ni afẹ́fẹ́ léyìí ṣe ní akin àti ojúkòkòrò nípa pé bóòlù á ṣe ní àkólé kan ìhà Al-Qur'ani àwọn ọmọ wa bí àwọn bá tiẹ̀ ti rò pé àlè ha má rí ẹnìkan sọ fún mi tó ní pé àṣà àgbàlagbà yìí wà lè ha Kùránì wá báyìí tọ bẹ́ẹ̀ ọ̀bá lè ha àwọn ọmọ yìí ń kọ́ ṣe bí wọ́n sì ha nǹkan míì ẹ̀rí kọ́lọ́mọ́sà sí ọ̀rọ̀ fún wọn àwọn ọmọ yìí náà ọlọ́mọ́sà ti káwọn òbí wọn jèrè wọn ọ̀làjú ọ̀bẹ kọ́lọ́mọ́sà náà jèrè àwọn ọmọ tiwa náà ọ̀làjú kò sí ọlọ́mọba náà kí ayọ̀dá àwọn ọmọ náà kí wọ́n máa lọ. wọ́n ní kayfa yahfadhu shababuna wa awladuna hadha al-Qur'an al-Karim báwo ni àwọn ọ̀dọ́ wa àti àwọn ọmọ kéékèèké wa báwo láti jẹ́ kí wọ́n há al-Qur'an yìí lẹ́yìn tó sí pé há al-Qur'an ọ̀kan gbòógì ni nínú títóbi Islam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní ya ummul qawma aqra'uhum li kitabillah ẹni tó yẹ kó máa kírun fáwọn èèyàn kó máa ṣáájú àwọn èèyàn ká máa yàn ní ìmáàmù òun náà lẹni tó mọ Kùránì kájù nínú gbogbo àwọn ìjọ aqra'uhum li kitabillah ay ahfazuhum lahu ẹni tó ha jù tó sì máa ká jù òun náà lọ́yẹ kó máa ṣe aṣíwájú àwọn ẹni tí wọ́n máa kírun fún àwọn èèyàn tí mistake òfin ní máa pọ̀ torí pé ẹni tí bá ń gbọ́ Kùránì ní ẹ̀yìn ìmáàmù tí ìmáàmù sì ń ṣe mistake nígbà tó bá di ṣé yóò máa sọ pé subhanallah ni pé àfẹ́ ìmáàmù ẹ̀ tún kìrá yìí ṣe kò ní bá mu bẹ́ẹ̀. bákan náà inú ọlá tuntun bẹ́ẹ̀ fún kéèyàn ha Qur'an wọ́n ní yuqal li sahibil Qur'an wọ́n máa sọ fẹ́ni tó ha al-Qur'an lọ́jọ́ al-qiyamah nínú ọgbà al-janna àwọn màláíkà máa sọ pé iqra máa ka Qur'an yẹ warqa sì máa gòkè máa dàgbàsókè máa tẹ àgbékà al-janna máa tẹ̀síwájú lọ warattil sì máa ṣe tartilu Qur'an kama kunta turattilu fi dunya gẹ́gẹ́ bó o ṣe ń kà nígbà tó wà láyé àti pé a tún padà ka Kùránì náà nínú ọgbà àlùjánnà gẹ́gẹ́ bá a ṣe ń kà láyé bẹ́ẹ̀ yẹn bá ṣe wá ha ma bẹ́ẹ̀ náà ni ipò rẹ̀ nínú àlùjánnà yóò ma ẹlòmíì bẹ́ẹ̀ sọ pé ẹ̀mí ọ̀hájú fájíà lọ ẹ̀mí ọ̀hájú náà tẹ́ náà lọ ibi tó bá ká ma náà ni ipò yóò dé wala yazlimu rabbuka ahada ọlọ́wọ́ bọ̀ ní sàbùsí fún ẹnì kankan bákan náà nínú ọlá tuntun bẹ́ẹ̀ fún kéèyàn ha al-Qur'an àti pé káwọn ọmọ wa kéèyàn ha al-Qur'an anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man qara al-Qur'an ẹni ọba kọ́ba ka al-Qur'an yẹni pé tó ma tó sì ha wa amila bihi tó sì ń lò albasa Allahu walidayhi tajan yawm al-qiyamah ọlọ́run ó fi adé ńláńlá kan dé àwọn bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì lọ́jọ́ al-qiyamah yóò dé wọn ládé
dawuhu ahsanu min dawi shams ìmọ́lẹ̀ dé náà ibi tí wọ́n mọ́lẹ̀ dé tí gbogbo yẹn máa wá nàgàwó yóò mọ́lẹ̀ ju ìmọ́lẹ̀ oòrùn lọ fi buyuti dunya fama dhannukum billadhi amila bihadha báwo wá ní ẹ̀sẹ̀ ẹni tó bá já sí pé òun gan ha ẹ̀sán àwọn òbí la wí yìí torí náà gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà àwọn òbí rere tọ́lọ̀ nípa ní káwọn ń jòkó kó ti wà náà níyàn wa látẹnutò nílọ pé pẹ̀lú òbú ọlọ́run àwọn ọmọ wa náà wọ́n ha alukur'an kọ́lọ́ mọ́sá sí ọlọ́run fún wa. bákan náà alimahiru bil qur'an ma'a safarati kiram albarara anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní alimahiru bil qur'an ẹni tó mọ qur'an ká dáadáa tó sì pàfẹ́ẹ̀tì bẹ́ẹ̀ dáadáa ma'a safarati kiram albarara yóò máa wà pẹ̀lú àwọn màláyíkà alápọ̀nlé màláyíkà dáadáa àwọn ni wọ́n jọ máa sẹ̀mí torí pé àwọn màláyíkà alápọ̀nlé àwọn náà máa gbọ́ qur'an wọ́n sì máa tẹ́tí gbọ́ ìsì máa dùn máa nú nígbà bá ti ń ka qur'an òun náà máa wá pẹ̀lú wọn ẹ wo ipò àti oríire tó wà fún ẹni tí ó bá ha al-Qur'an al-Karim tí a bá fẹ́ ha qur'an ọ̀nà wo lè yọ gbà al-Qur'an la budda lahu min at-talaqqi qur'an ò ṣe é kà fúnra yẹn pé kí èèyàn máa ka èmi ka qur'an fúnra ara mi ni èmi ń ka fúnra mi ni láàfà tó kọ́ mi qur'an èyí ṣe bẹ́ẹ̀ èyí gbọ́dọ̀ láàfà ni li'anna al-Qur'an la budda lahu min at-talaqqi torí pé agbọ̀rọ̀ gba qur'an látẹnu àwọn àfà tó ṣe kí ni tó máa ka òtísẹ́lẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa láṣẹ pé àwọn máa ka qur'an fún ọ látẹnu Jibril wọn ló sì máa gbà ní ẹnu rẹ̀ fa idha qara'nahu fattabi' qur'ana àbá ti ń kà kí wọn náà sì máa ṣe kí ni kọ́ máa gbà á kí wọn lọ́wọ́ ní ní àfà wọn máa ka qur'an fún ara rẹ̀ mistake tí wọn máa ṣe wọn náà ni àti sọ lọ́pọ̀lọpọ̀ gbà wọn kódà ìhà tí wọn máa ha ìhà kó wà ní wọn máa ha lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àfà wọn ni la ta'khudhu al-ilma min suhufi àwọn àfà gbà wọn mọ́nà wọn ni àgbọ̀rọ̀ máa gbà ìmọ̀ ká máa kọ́ ìmọ̀ látọ̀dọ̀ àwọn tó já sí pé tírà lásán ni wọ́n kà wọn ò láàfà ẹ̀rí ẹni tó já sí pé tírà lọ́kà kò láàfà tó kọ́ ń kéwú èèyàn máa láàfà ni kéèyàn má gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa yuslihuna aktharu mimma yufsidun ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé tírà lásán ni wọ́n kà èmi bá ti ka tírà ìbí ń lọ́nu èmi ewu nǹkan mi ewé yìí mà èèyàn máa wẹ̀yìn ni torí pé tíyàn bá wẹ̀yìn yóò ṣubú tó wọ́n wẹ̀yìn dáadáa torí pé tí ń bẹ lẹ́yìn ṣe kí ni ọ̀pọ̀ torí náà la ta'khudhul qur'ana la ta'khudhul ilma min suhufi ẹ má gba ìmọ̀ lọ́tọ̀ọ̀dọ̀ àni tó yẹ pé tírà nìkan ni ọkà pẹ̀lú ma rẹ̀ walal qur'ana min mushafi ẹ sì má gba qur'ani ẹ má kọ́ qur'ani látọ̀dọ̀ ẹni tó dásí pé qur'ani nìkan ni àfa rẹ̀ torí pé àwọn àyà kọ̀ọ̀kan bẹ ní al-Qur'an tó dásí pé tíyàn bá ní àfa tí ó kà fún yàn lẹ́nu ìkàkùkà ni èèyàn máa kà lápèjúwe nínú al-Qur'an àyà kan bẹ tọ́lọ́ bá sọ pé nínú suratu Yusuf a'udhu billahi minash shaitanir rajim qalu ya abana ma laka la ta'manna ẹ̀rí tí wọ́n bá ka ayé ni tí wọ́n sì ká pẹ̀lú tẹ̀jú dáadáa ọ̀pọ̀rọ̀ sekini kata ń pè ní ishmam yẹn ni pé yóò ṣe bí ìgbà tó fẹ́ pe dómà yóò sẹnu rogodo qalu ya abana ma laka la ta'manna àbíkọ́ ka ní kíka al-ikhtilas qalu ya abana ma laka la ta'manuna ẹ̀rí bákan náà aya katun bẹnu suratu Hud tọ́lá ọba sọ fún anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam pé wa qala rukabu fiha bismillahi majreha tí o bá mọ bí o ṣe pè tí o sì láàfà tọkọ o lè pè ní majraha tí o sì yẹ kó pè bẹ́ẹ̀ eléyìí ní fi hàn wá pé Qur'an agbọ̀rọ̀ gba kíkà rẹ̀ látẹnu àwọn tí wọ́n máa kà bákan náà afẹ́pẹ́ kíyèsí wa sí pé ìhà al-Qur'an nǹkan kan tó rọrùn púpọ̀ ni ọkàn nídìí ká ní pílánì fún ni ó nídìí ká ní pílánì fún ẹ̀rí ọ̀rọ̀rùn púpọ̀ ọlọ́ọ̀bá lọ sọ bẹ́ẹ̀ ní al-Qur'an ọ̀rọ̀ ni wa laqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir ẹ̀rí gbàtà àwọn tafsiri fẹ́ tú ayé ni wọ́n ní fahal min muridin li hifdhihi wa fahmihi fayu'anu alayhi ẹ̀ pé àfa ẹ̀ẹ́dẹ́bá ní ògùn tá a fi ha Qur'ani àhà nǹkan tá a bá gbé jẹ tá a fi hà sórí bẹ́ẹ̀ bá ti gbé nǹkan jẹ
tó bá ti gbé gbogbo jẹ tọpọlọ bá ti dàrú kọ́ máa wá bẹ́ẹ̀ ni kankan ẹ̀rí òun ló ṣe rẹ̀ ni torí pé tọ́ba yẹ kéèyàn gbé nǹkan jẹ ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni àkọ́kọ́ tí ó kọ́ gbé jẹ anabi yóò sì gbé nǹkan jẹ wọ́n á lè rí i pé wọ́n ń gbé nǹkan jẹ o wọ́n náà mọ̀ fúnra rẹ̀ ọba ti gbé jẹ tọ́ba ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ tọ́ ọmọ fúnra rẹ̀ ìgbìyànjú àti ìfàsíkólẹ̀ àti kéèyàn lẹ́mìí pé mo fẹ́ ha kó sì bẹ́ lọ́rùn sí i kó sì láníyàn dáadáa lórí ẹ̀ òun náà ni tí ó lè jẹ́ kí ọ̀rọ̀ rùn fún yàn bákan náà nínú àwọn àkíyèsí tí a fẹ́